ẹ káàbọ̀ sí ìkànnì yìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ní tẹ́ ń rí wa, ẹ like kí ẹ subscribe kí ẹ lè máa jẹ́rú àǹfààní yìí nígbàkúgbà tá a bá ti post fídíò. tá à ń fèsì gan ní within ourselves. Àwọn kan nísìnyí nínú ẹgbẹ́ wa, àwọn kan ní títorí pé wọ́n ṣe restructure rẹ̀ kùn ní Lagos State. Àwa aṣọ̀kan alọ́bẹ̀ ó máa ń kan pull out pé àwọn olè bá wa péjú mọ́ torí pé ẹgbà sẹ́ni tọ́lọ́run gbàgbà. Fine. Kí ni ìrẹ̀kùn dádé lórí tèmi láti flush àwọn olórí burúkú tí wọ́n wà ní tó ń dà wá láàmú tí bá mẹ́sì kan lẹ̀ tó ń jẹ́ fún ayé náà tó tẹ̀ bá wa dúró but tẹ́ bá wo ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tí wọ́n criticize yìí náà àwọn máa múra àwọn lẹ̀ ní o ẹ wá energy tí a fẹ́ múra wá lẹ̀ yìí ibi tá a ti lè lò wà àṣẹ nígbà tí ẹ máa irú ẹ̀kọ́ àti odò akámọ́lera káàkiri ibi tá a ti lè lò wà ẹ jẹ́ ká jọ wọnúgbó ká lọ lò ń bẹ̀ wọ́n ní sọ lórí burúkú ti tẹ̀ tí wọ́n ń padà gbé irú ẹ̀kọ́ kan oko rẹ̀ nísìnyí wọ́n ti lé ọba yín kò ní àwọn Fúlàní ti lé kò ní ilé tó lè lọ òtẹ́rí tó ń lọ sí community rẹ̀ mọ́ ní ó ti já látakò irú ẹ̀kọ́ ní Lagos ẹ jẹ́ kí abára wa sọ̀rọ̀ we is speaking one voice. Morning, sir. With you speaking one voice nígbà tó ń tọ́ ní olóyè ó tẹ̀lé Tinubu bí Buhari ṣe jó lórí burúkú yẹn gan fún 8 years wọn ò criticize Buhari àwọn eléwúrẹ́ yóò criticize ẹ̀ náà wọ́n tò lẹ́yìn ẹ̀ ni. ìbájẹ́ bẹ́ẹ̀ pé ṣé bàbá rẹ̀ lẹ́yìn tẹ̀lé bí Buhari ṣe jó lórí burúkú tó ẹ̀ for 8 years wọ́n dúró pẹ̀lú ẹ̀ ni. ṣé bàbá ẹ̀ lágbára láti tọ́ka tó nígbà tó bá ní à ń pọ́n Tinubu lé à ń tẹ̀lé Tinubu ṣé bàbá rẹ̀ lẹ́yìn tẹ̀lé ìgbésẹ̀ tá à ń gbé lórí rẹ̀ kò lé ní sí à ń fi ìwọ́nú gbó sí gbá tá à ń káàkiri yẹn ṣé bàbá tiẹ̀ lè sọ pé ká ní sọ. táìmù Buhari sàtó bẹ́ẹ̀. sàtó bẹ́ẹ̀ kékeré ta ṣe láyé Buhari ṣe pé ní kọ́ lọ pa mímọ́lé náà nísìnyí bàbá yẹn wá fún wa láyè pé gbogbo àwọn tí ń da àwọn fámìlì yìí láàmú nílẹ̀ Yorùbá ọmọ Yorùbá lòun ẹ fúlọ̀sì wọn jáde ọwọ́ là ń ṣe ń pọ́nlé ṣé amọ̀tàn mélòó bàbá rẹ̀ ò lè ra bárẹ̀ fún wa pé ká fi sónú gbó amọ̀tàn mélòó ni bàbá rẹ̀ ti gbé kalẹ̀ pé tí Nàìjíríà gbọ́n bá lọ yá ẹ fèsì wọn tí Nàìjíríà gbọ́n bá láwọn fẹ́ nǹkan tá à ń ṣe sí tán ká mọ̀tàn jáde tán fèsì wa ogun mélòó afẹ́ máa jà àwọn ìjà gbọ́n fúlàní dáhùn fáwọn láàmú àtùmọ̀ fèsì ogun tìǹẹ̀ tá lè lógun Nàìjíríà jà amọ̀tàn mélòó la lè àwọn tó ní ká mọ̀ nìṣó ìbọn mélòó náà lè rà fún wa but aróore ọ̀fẹ́ àbáyẹn gbà kó jẹ́ Yorùbá ó tún wá jẹ́ Yorùbá tó fẹ́ràn Yorùbá tó bá jẹ́ Yorùbá mi tó ní no ìṣúná ọba sọ bẹ́ẹ̀ tó bá jẹ́ Yorùbá mi tó bá ní no sàtó bẹ́ẹ̀ àlìsè ṣé bá àwọn kan dìde láyé bàbá Ọbásanjọ́ tí wọ́n láwọn fẹ́ sí ìjàgbára bàbá kó gbọ́n lẹ̀ ó pa wọ́n rẹ́ ni àwọn militant tó jáde láyé bàbá Ọbásanjọ́ ó mú gbogbo wọn gbà wọ́n jọ lọ́wọ́ wọn ó sára fún wọn bàbá abẹ́lé ó fi wá pé ẹ fọwọ́ kún ìjọba lọ́wọ́ kẹjọ ṣe mo fún yín láyè bàbá tó bá pe gbogbo àwọn ọba ó fi bàbá ò ní lídìí wọn ó yẹ lọ support àwọn ọmọ yẹn ó gbà pẹ̀lú yín ẹ wá ní ká mọ̀ bù nàìjíríà lóṣèlú wọ́n sọ àjàgbára kan fún mi tí ó tẹ̀lé olóṣèlú ẹ kàn sí dákọ̀ ẹ̀ ọ̀kan. yóò ní bàbá ọkọ̀ politician ṣé àṣàrí tó kún bọ̀ ní kókó lò ní. tó dẹ̀sù láyé ìjọba ológun gbà láyé ògùn àgbà wọ́n lè kó nù lù wọ́n wá lọ sáìn orí kan sáìn ní Ghana tọ́bọ̀ wípé òun ò lè pariwo mọ́ òun jà mọ́ èmi lò 2.5 years nínú prison Benin ìgbà tó pé tí wọ́n yọ mí jáde after 2.5 years tó pé 5 years mo tó mọ̀ pé wọ́n dá mi padà wálé òun ò lù tó báyẹn olówó yẹn ó sọ̀rẹ́ndà ojúkú ní amọ̀tàn ó ní gbogbo ọ̀gá ó ní resources bẹ́ẹ̀ ni olówó yẹn tó fi sọ̀rẹ́ndà rẹ̀ ìgbà tó padà dé ọlọ́jọ́ yẹn Afghan ẹgbẹ́ alákòókò ẹ wá dá ọkọ̀ fún mi pé eléyìí jíjà agbára àpòtẹ́ irọ́ ni kọ́nsẹ̀ nìkan èmi tẹ̀fẹ́ gbẹ́ nìkan àwọn tí wọ́n náà jà láyé oye bàbá Ọbásanjọ́ nígbà tẹ́ bí ẹgbẹ́ kan náà dé PDP bí wọ́n lọ jẹ́ ìwọ̀n náà lọ gbowó ni ilé fi lọ́wọ́ parọ́ nínú ìyàwó lọ fẹ́ jà èmi rẹ̀ rí tẹ́lẹ̀ kí n tó sọ pé mo fẹ́ support èmi ò sọ pé mo fẹ́ jíjà agbára kí Nàìjíríà ọ̀pẹ́ tẹ́lẹ̀ olóṣèlú lèmi ń tẹ̀lé
gbogbo fọ́tò àwọn olóṣèlú ló kún bí ẹ̀rí Oyèlọ́lá rí gbogbo wọn àwọn Ṣẹ́gun Òní mo ti wà pẹ̀lú wọn ti pẹ́ tèmi ti bàbá lọ́jà ló fà mí sí láyìn gbogbo wọn ara wọn ni mo ti mèkẹ́ ilẹ̀ ní parọ́ fún mi tí ọba sọ lówó tó jẹ́ ìjì mi tòsí mọ́ ìmílẹ̀ lówó lọ́wọ́ kò sí ìgbà tó fẹ́ wá mi débi pé kẹ́nìkan ẹ̀fà ṣé Fúlàní fẹ́ dì mí lọ́nà ni ṣé mo lọ́mọ tí Fúlàní fẹ́ jí gbé tipẹ́tipẹ́ mo ti ń sọ kí n tó láti bí 2013 mo ti kó gbogbo family mi kó Nàìjíríà wọn ń gbé mi tí o tẹ̀ tí ṣoògùn Fúlàní pé wọ́n máa ń ká ìmọ̀kò ẹ ti understand but tí mo bá sọ wípé mo fúlájú mi lẹ̀ káwọn Fúlàní gba gbogbo ilẹ̀ wa èmi ni mo kọ́ láyé tọ́lọ́dẹ̀ fẹ́mi lágbá láti fèsì wọn kí ló ti mi ní bá wọn fà gbogbo ta ní àfilẹ̀ ní gbogbo mọ́tò ti ń bẹnu lé mi mo ní nǹkan mi ọ̀sẹ̀ tó tó bẹ́ẹ̀ tó lè sọ pé ó ní kẹ̀kẹ́ nu lé mi èmi ni mo ní gbogbo ẹ̀ mo dẹ̀ ti ní nǹkan mi ti pẹ́ ní 2014 mo ra mọ́tò 2014 tó tó ní 2016 mo ra tuntun 2016 ní 2017 mo ra jẹ́ autobiography rédíò orí mẹ́mẹ́ ní 2017 mo ra 2017 model ní 2018 mo ra Benz GLE 450 2018 model gbogbo àwọn mọ́tò tuntun náà wọ̀ ẹ̀ mo ra nǹkan mi omi ò kò tí ju 100 kìlómítà gbogbo mọ̀ ń gbé wọn lọ mi gbé wọn jáde mo kẹfì tó lé ní èyí lẹ́sìn lé kan mọ́ ní kìí ṣe méjì kìí ṣe mẹ́ta kìí ṣe mẹ́rin kìí ṣe márùn kìí ṣe mẹ́fà kìí ṣe méje tí mo ti kọ́ ti pẹ́ inú ilé ìta wà yìí 2014 ni mo sí Òṣùpá bá mi sílé kan lóṣùgbó ní 2008 lókè odò Òṣùpá ló bá mi sí ó bá mi sí kan bí báyìí ní 2012 ìjọba wá jóná ẹ̀ 2012 ló bá mi sí ilé 2014 mo dẹ̀ tún ní àwọn méjì tí ẹ̀ sí tí mo lẹ̀ kọ́ so kí ni mo ń wá tọ́lọ́run sí fún mi but gbogbo tí mo níyẹn tí bá fẹ́ sùn bí tí mo fẹ́ sùn kò jù báyìí lọ gbọ́dọ̀ gbọ́ báyìí tọ́lọ́ bá fún mi lórí ọ̀fẹ́ tó bá jí mi tí mo sùn lọ tẹ́kọ̀ọ́ ra jí mi pé lajú gan ọ̀yà wo bó ṣe rí fún gbogbo fọ́tò rẹ̀ fún owó bó ṣe rí o jù báyìí lọ ìyẹn ni pé tá a bá kó àfi gbogbo ẹ̀ lẹ́yìn but tá a bá ṣe dáadáa pẹ̀lú àwọn fámìlì wa tá a jà fẹ́tọ̀ wọn ó kọ́ wọ̀ ní tánú ẹ̀ láíláí ohun tẹ̀mí máa ń wò nìyẹn èsì pé nǹkan àwọn tó máa ń tẹnu gbogbo mi máa ń sọ fún wọn pé ẹnu lẹ̀ ń jà ẹ̀ lè dá mi mú mo fọlọ́ ń bora ẹ̀ lè dá mi mú ẹ̀ tó bẹ́ẹ̀ ká tiẹ̀ sọ pé ìjọba jọ fi wá pé ẹjọ́ jà ẹnìkan kò ní dá sí ẹ̀ lè ká mi mú gbogbo tí mo lè fi báyìí dààmú ní ẹ̀ tó bẹ́ẹ̀ tíjọba ní mo sí ilẹ̀ o ẹjọ́ jà ẹnìkan kò ní dá sí ẹ para yín sẹ́ lè dá mi mú ẹ̀ lè dá mọ́ fọlọ́ tó ní èmi nìgbà èmi fúra mi bí wọ́n tó ń janu lẹ́yìn mi ò bá mọ̀ mi èmi mọ́ra mi kó tó bẹ́ẹ̀ gẹ́gẹ́ lóògùn kẹ ìrọ̀lẹ́ pa mo tún wá níjọba lẹ́yìn sẹ́ tó bẹ́ẹ̀ tí mi bá níjọba gan ohun tí mo fà láyé Buhari láìsí ìjọba sẹ́wọ̀n ẹ̀wọ̀n àwọn bàbá wọn lè fà wọ́n gbàgbé wọn nù ayé ni kódà wọ́n sọ pé ọlọ́pàá méje lọ́lọ́ bá lé tọ́lọ́pàá mẹ́ta bá wọn bá wọn lé wọ́n sá lọ ni èmi ò sọ pé èmi jàjà yẹn láì níjọba kankan lẹ́yìn pé ẹni sọ níbẹ̀ ẹ̀yin dóde pé bíjọba kan ẹ̀ tó bẹ́ẹ̀ kí ẹ ṣe pé mo fi ẹnu ṣe mọ̀dẹ̀ mọ̀mọ́ yìí dáadáa èmi dẹ̀ tó bá gbásùn lọ yẹ èmi mọ̀ ń lídìí ogun fúnra mi àwọn tí ń tẹ̀lé mi mọ̀ pé mi ní sọ pé ẹ mọ̀ sọ bẹ́ẹ̀ mi máa sáájú mi. èmi ò ní sọ pé ẹ lọ bẹ̀ èmi gẹ́gẹ́ fẹ́ lọ ẹnì sọ ń bẹ̀ kájọ débẹ̀ èmi mọ̀ dẹ̀ máa sáájú níjọ́ ta jọ́ ń káàkiri wọn sọ pé mi wà lẹ́yìn wọn rí èmi ni mo fẹ́ mọ tọ́kọ́ fẹ́ sẹ́yìn àwọn tó bá fẹ́ dá wa lọ́nà èmi náà máa kọ́kọ́ rí. tó bá bàjẹ́ sẹ́yìn ọ̀gá mi ló máa kọ́ sọ pé. èmi ni ẹ fẹ́ kọ́kọ́ rí bọ́lọ́pàá kan bá blọ́ọ̀kù àbẹ́ níbo ni wọ́n blọ́ọ̀kù èmi náà máa kọ́ blọ́ọ̀kù kí ló ṣẹlẹ̀. good boys. yóò sá kọ́ lọ́n lọ́mọ ká tó wá sọ pé bàbá Tinubu wá fún wa ní full support kì í ṣe pé small support o àwọn tí ń janu pé tábà wábì kẹ̀yìn tábà ti wábì kan wá àtàkì wa tọ́lọ́pọ̀ bá ní mo mú wọn lójúlé tábà pa wọn lọ́pọ̀ mú wọn tí wọ́n bá pa wọn lọ́pọ̀ mú wọn mo fọlọ́ tọ́lẹ̀ mi fura sí gbogbo ẹni mo fi sọ kò sí ẹni tó ń bí da nínú wọn tó lè ní ká mọ wá àdúgbò kan a máa wá bẹ tẹ bá pa wá ń bẹ ẹ̀wọ̀n ni gbogbo fámìlì yóò kù sí níbi tọ́lọ̀ fún mi lórúkọ dé ẹni wọ́n lè dágbò lọ́nà níbi kan tá a bá tún wá pa yín ẹ̀ tún jẹ̀bi wọn ni wọ́n tún mọ wá yín kiri tọ́lọ̀ ilẹ̀ dá wa lọ́nà mẹ́ ẹ̀kọ́ wá bẹ́ẹ̀ ìjọba mọ̀ pa ń bọ̀ mbẹ́ kí n tó wà àdúgbò kan wọ́n mọ̀ pé mo ń bọ̀ mbẹ́ èyí rìpọ́tà ra ń gbé mo ń lọ síbi báyìí in case nǹkan táwa dẹ́ẹ̀dẹ́ ní ta lè fi support ìjọba là ń ṣe yìí ní ká sáàbò fún àwọn fámìlì wa fáwọn ọ̀rẹ́ wa bàbá wa ìjì tó wà ń bẹ̀ lẹ́nìí tí n bá pè lóru mọ́ fọ́lọ́ ń búra bàbá yẹn máa gbé fóònù mi torí pé ó fàlàáfíà fáwọn tó ń sa ìjì lé lórí ó dẹ̀ rí pé nílùú òyìnbó
àwọn aráàlú àwọn náà máa ń support ìjọba níjọba fi ń ríṣẹ́ sí àwọn ìyá kẹ́mi bẹ tó ipa arúgbó ni wọ́n máa gọ sínú ilé wọn báyìí tí wọ́n bá ti kófìrí ẹnìkan tó ń wò rí ládùúgbò wọn pọ̀lọ́pàá ni kí àwọn ọlọ́pàá ti débẹ̀ ohun tí wọ́n lè fi ràn ìjọba lọ́wọ́ nìyẹn kì í ṣe pé àwọn ọlọ́pàá wọn ò wẹ́jú àwa la máa rí nǹkan la máa sọ fún wọn àwa ni wọ́n ń da àwọn bàbá wa láàmú lóko ni wọ́n ń jí wa gbé àwa la sọ fún ìjọba pé àwa náà ti support yìí àwa agbára wọ káàkiri ti ń bẹ́ ń bí o ṣùgbọ́n bí táwa alágbára ta ṣe dèrè fún wọn support wọ́n rẹ̀ succeed òun la ṣe yọrí ìjọba ẹ ti understand bàbá Tinubu ní bẹ́ẹ̀ Yorùbá ni a gbọ́dọ̀ jẹ́ kó láṣeyọrí kọ́lọ́ mọ́ fi ọba yẹn bú Yorùbá wọ́n kẹ́ wá ní à ń support ti Yorùbá Jàgbára lọ gbé lọ́wọ́ kẹ́ ká support Tinubu wèrè ní yálà ìyá yìí ṣé ìwọ ni kí n support ṣé ìwọ ni kí n support bàbá yẹn fún mi bàbá big opportunity ló fún mi o ló fún wa ló fún gbogbo Yorùbá torí pé àǹfààní opportunity tó fẹ́ mi lẹ́yìn fi wá bá mi lé sí lẹ́fí ń bá mi sọ̀rọ̀ lẹ́fí sọ pé ta ló fún wa nílùú ẹ̀kún bàbá yẹn kọ́ ni tí o bá fún mi sí mo lè dáhùn kẹ̀kẹ́ sí mbẹ́ ọlọ́pàá mọ̀ kó igi ni ọlọ́pàá bá mú ọmọ rẹ̀ ẹ̀kún gẹ́ǹsì tí bá pẹ́ ẹ̀jì pé bàbá mi àwọn ọmọ tajọ́ ṣe security and sábò fáwọn family wa ọlọ́pàá mẹ́nìkan kò lè tó 2 minutes wọ́n pè sí ẹgbẹ́ gbẹ́júlẹ̀ ìgbà tó ń pè mí pé kan ṣẹlẹ̀ ní Badagry ẹsẹ̀kẹsẹ̀ tí mo pè wọ́n ní kan ẹfọ́nlẹ̀ ní zone 2 wọ́n ní ẹfọ́nlẹ̀ ẹjọ́ wọn lọ ọmọ ìrù ẹkùn ni wọ́n nọ́mà ìyẹn fi hàn pé ìjọba fẹ́ tiwa àwa dẹ̀ fẹ́ tiwọn so kí la fẹ́ mọ bínú ara wa fún èmi Ọlọ́run rínú mi pé èmi ò bínú ẹnìkan mi bẹ́ẹ̀ níbọ̀dì jà kí ni mo fẹ́ bá yín jà fún kí ló bẹ̀rẹ̀ mi àti yín jà pọ̀ ṣé ìjà tẹ́ ń jà yẹn ṣé ìbínú pé báyà wọ́n fún mi lówó kan kẹ́ẹ̀bà gbàjúmọ́ lọ mọ̀ ń bínú ohun tó bá fún yóò ti ẹ̀kàn mi torí mo ní lọ́wọ́ mo fọlọ́ ń búra ohun tẹ́ ń sẹ́fẹ́ mọ́ lọ́bí gbà yẹn mo ní jù bẹ́ẹ̀ lọ lọ́wọ́ èmi ní lọ́wọ́ jù yín lọ náà èmi ò bínú ti yín ok Ilios mo tòjọ́ yìí èmi nìkan ní Ilios mẹ́jọ tó ẹ̀tàrí 8 mẹ́jọ ni mo ní tó méjì wà lọ́dọ̀ Murphy mẹ́fà ní bẹnu lé mi báyìí sí tó ní o èmi ni mo ní nǹkan mi bàbá ọ̀nà èyí tí bàbá ọ̀nà fún wa kọ́lọ́n jẹ́ ẹ̀mí bàbá yẹn ogun tó tún ni mo gbé fáwọn Ọ̀ṣun ni ní wẹ́bí sí Ọ̀ṣun ló ní bẹ́ẹ̀ yes Ọ̀ṣun ló ní bàbá fún pé àwọn fi sọpọ́ọ̀tì bàbá dáadáa wọ́n náà fi sọpọ́ọ̀tì security Ọ̀ṣun state mo rẹ̀ ẹ̀ brand ẹ̀yìn Ọ̀ṣun ẹ̀gbàǹkan yín gómìnà kó máa fún yín Sanwó-Olú máa fún yín ó sọ fún mi kó máa fún yín gómìnà Èkó ó fẹ́ security tó dáa jù ó dẹ̀ fọ́ sí rẹ̀ kì í ṣe pé àjọ lọ ni kì í ṣe 99 o Sanwó-Olú fọwọ́ sí ìwé Sanwó-Olú dẹ̀ máa fún yín ní mọ́tò tí yín lọ́tọ̀ tó pé ẹ̀yin Lagos state security ìwé ẹ̀kún mọ́tò yín rè 100% ni kì í ṣe 99 Sanwó-Olú fẹ́ àlàáfíà fún ẹ̀yin náà wò náà Sanwó-Olú máa ń jáde fúnra ẹ̀ ẹ̀kọ́ ẹ̀dá padà tí wọ́n ti wá gọ́ọ̀nà ta fẹ́ nìyẹn gọ́ọ̀nà tó fẹ́ ààbò fáwọn tó ń ṣe gọ́ọ̀nà lé lórí tábà irú gọ́ọ̀nà Sanwó-Olú yẹn bíi 2 mẹ́ta 4 mo fọlọ́ ń búra security wa máa tight èmi ni mo mọ fún support Sanwó-Olú fún àwọn security èmi ni mo mọ àwọn kan bẹ tó ń pè ní JTF lẹ́kọ̀ọ́ Sanwó-Olú fún wọn ní full support pẹ̀lú àwọn mọ́tò tó dáa adẹjọ sọ̀rọ̀ gọ́ọ̀nà jẹ́ kí n mọ̀ pé tẹ́ bá ti lọ́ǹtì wọn tán ẹ wá kẹ́ mọ́ wá bá mi máa fún wọn ní mọ́tò but kan ṣiṣẹ́ bí iṣẹ́ kì í ṣe pé kíyàwó àtọ̀pá ọmọ jàgẹ́ dá sí ìfọ̀sọ́tà yìí. irú ẹkùn. pé kẹ́nìkan ọmọ jà ládùúgbò kẹ́yà ní àwọn ọ̀rọ̀ ẹkùn débi àwọn lọ kó wọn kí n ti pẹ̀lú yẹn security bí tó bá ti ń tẹ àwọn bandit bá jiyàn gbé tàbá àwọn olè wọ̀bì kan ẹ fún ọlọ́pàá ń support kẹjọ ṣàṣeyọrí mbẹ kínú gọ́vnà dùn kínú CP dùn kínú IG kan dùn pé yes kò sẹ́ni tó lè fọ́ kàn yín kò sí dọ́kàn tẹ́ bá ọkọ̀ àtìyàwó bá ń jà ẹnìkan lọ sọ fọlọ́pàá bí ẹnìkan bá ní ẹnìkan jẹ mí lówó lọ sọ fọlọ́pàá àwọn ẹsẹ àfipá gbowó lọlé ẹjọ́ ẹ lọ́dọ̀ ọlọ́pàá kò kàn mí ṣe ti understand wọn tó kàn wá ní security kólókó lè lo oko kólódó lè lo gbò tó ti yẹn sìn ọ̀dẹ̀ security wà wà fún gbogbo ọmọ Nàìjíríà ni àwọn tí máa ń ṣe ẹ̀dá làwọn fẹ́ bájà àwọn olórí burúkú ẹ̀dá kan sọ̀rọ̀ tí wọ́n ń disturb ọ̀la fẹ́ bájà ó ṣe rí nìyẹn Ọlọ́run ní bí ọba Thank you very much. I like to my program like that.
wẹ́ nǹkan tó fẹ́ kẹ́ mọ̀ ni pé nígbà tó ń gbé létí ọ̀sà tí ìsọ̀gbẹ́ létí ọ̀sà ẹni kò sọ lórí wọn bẹ́ẹ̀ ṣé kò ní dìjà. kò lè di ìjà. ẹ ronú sí o ẹ bọ́ bá àlú yẹn sọ. àmọ́ bá ṣe rí ọ̀gá ẹ jẹ́ kí n sọ dúdú fún yín o ẹ mọ̀ sọ pé mo bẹ̀ sí sí o báyìí ní sẹ̀ǹkẹ́ mẹ́rin yàtọ̀ ló dín fáfẹ́ nìyẹ́ ẹ̀kú tó gbé lóko tó bá wọlé sòkú yẹ jẹ tó bá wọlé sá lórí àpáta tó bá wọlé gbénu yàrá kan jọ bí ọba ti nírùn sí ẹ lọ bá ọba Ìbẹ̀jú kábíyèsí abẹ Etí Ọ̀sà ẹ lọ bá ọba Etí Ọ̀sà yẹn wọn bá pọ̀ bẹ́ẹ̀ ẹ pa àwọn ọba yẹn jọ sí mítìn papọ̀ ẹ tó bá jẹ́ olórí wọn bẹ́ẹ̀ ní kẹ kọ́mítì sọ́dọ̀ ẹ̀ kẹfà àwọn ọba yòókù náà sọmọ wọn pé baba afẹ́báyé ṣe mítìn baba wa lè jẹ́ àlàáfíà tọ́lọ́ Elégùṣì ẹ lọ bá baba Elégùṣì baba wa lè jẹ́ àlàáfíà láfẹ́ nílùú wa ń bí àtìmọ̀pẹ́ yìí lólórí so gbogbo àwọn ọba yòókù afẹ́kàn wà lọ́dọ̀ yìí afẹ́kẹ́ fa ẹni tẹ́ bá fẹ́ kẹ́ jẹ́ olórí security fi guarantee security wa ìlú ẹkùn wa tá a dálẹ̀ o ẹ fa ẹni tẹ́ bá fẹ́ Létí Ọ̀sà ń bí ọmọ yín tẹ́ bá fẹ́ ẹ fà fún wa pé dánìyẹn o. ọba iná ọmọ tó wà lóyà sí wọn o tẹ́ẹ̀fì ní problem bẹ́ẹ̀ tẹ́ bá lọ fọmọ tí ó wà lóyà sí baba Elégùṣì tẹ́ fà kalẹ̀ mẹ́ẹ̀ tó bá lọ tako baba Elégùṣì ẹ̀ ní problem ọmọ tó bá free mọ́ baba Elégùṣì tí baba Elégùṣì mọ̀ pé ọmọ mi eléyìí ni àyànfẹ́ ọmọ mi tọkàntọkàn ẹ lọ bá baba Elégùṣì pé baba ẹ pa àwọn ọba yòókù sí ẹ mọ̀jẹ̀ kọ́ bá kan pè é sí kọ̀rọ̀ Elégùṣì ni olórí wọn mẹ́ ẹ lọ bá baba Elégùṣì àbí ìyá mi mo sì ẹ bá ti ń gba ibi tí ò yẹ ẹ dá mi padà ẹ lọ bá kábíyèsí Elégùṣì pé baba wa ni ká ní ẹ fẹ́ àti ìyẹn tẹ́lẹ̀ ṣùgbọ́n gbà tá a wá lọ bá wọn tọ́jú ká wọn dá a padà pé no ọba ni aláṣẹ nínú ìlú ẹ̀ àṣìrípẹ́ ìlú lórí ta lẹ fẹ́ kí bàbá yẹn kọ́ wá yẹn tó fẹ́ fún yín ká wá fàwọ́ ẹ̀ sókè bẹ́ẹ̀ bí ẹ̀ sì máa ń sèǹkan nìyẹn bàbá yẹn lọ mọ ìlú ẹ̀ òun lọ mọ nǹkan táwọn fẹ́ òun lọ́dẹ̀ mọ ọmọ tó believe kí la oṣù ni tó trust ẹ ìwé ìṣẹ̀lẹ̀ ń wò níwájú wa náà. ọ̀sẹ̀lẹ̀ o tó rẹ pé mọ̀sẹ̀ ń pèsè peter fọpọlọ sí ni o wọ́n tó akọ́tọ́ correct ẹ jẹ́ ká ṣe báyẹn so ti yẹn sì ṣé bá lọ mọ̀ nǹkan wá lọ́yọ̀ọ́ tẹ́ fi ṣe nǹkan kan bẹ̀yẹn tí bàbá yẹn bá takò ẹ máa ní problem bẹ́ẹ̀ o àwọn Elégùṣì dẹ̀ níjọba àwọn ẹ̀rọ bẹ̀rẹ̀ yẹn wa o ẹ má jà sí nǹkan tí mo sọ fọ́mọ kan tó ń bá mi sọ̀rọ̀ mo ní Olúgbọ́n bàbá mi ni ohun tó Olúgbọ́n bá fẹ́ ni kò fẹ́ lu ẹ̀ òun ní background ìrù ẹkùn yìí bàbá Olúgbọ́n yẹn Olúgbọ́n àgbẹ̀mọ̀ bàyà òun ní background yẹn òun tó wá gbé nǹkan wá látọ̀dọ̀ president òun lọ́wọ́ lóun fẹ́ nǹkan nùlù wọn ní aráàlúgbó ni ẹ bá tó sọ́dọ̀ ẹ̀ kọ́ lọ́ forí balẹ̀ ń bẹ̀ kọ́ sọ tó fẹ́ bàbá mi kí lọ fẹ́ òun mọ̀ fẹ́ rè òun tó fẹ́ yẹn náà lẹ́nu abẹ́gé kò sọ̀rọ̀ mẹ́ òun tó Elégùṣì bá fẹ́ ní kẹfẹ́. mo sì jẹ́ nìyẹn. a ní rí jù báyìí lọ lórí ètò ilé nìí ẹ má gbàgbé láti bá wa like kẹ́ ẹ subscribe kẹ́ ẹ lè máa padà jẹ irú àǹfààní nígbàkúgbà tá a bá ti post fídíò ó dàbọ̀.